Africa, Akure Goshen Cathedral, Ṣóńgbọ́, Ògùdù Ọjọ́ta, Kinima Faja, Kinima Gofa, Ògùdù Ọjọ́ta, Lagos, December 15, Gosi Madman Olorin, 25, Alaja Election Street, Ògùdù Ọjọ́ta, Lagos, Ṣóńgbọ́, ó ti lọ bẹ́ẹ̀, CCC Land of Goshen Cathedral, ó ti lọ bẹ́ẹ̀, máa jẹ́ ẹ lọ́nà, 15 December, Gosi Madman Olorin. Bó ti ṣe polówó ayẹyẹ ọ̀hún nìyẹn o, ṣùgbọ́n ó jọ pé Portable wèrè olórin ìdààmú àdúgbò kò ní lè dé ṣọ́ọ̀ṣì Ṣẹlẹ ṣe kínní yẹn fún ọ o. Bẹ́ẹ̀ kì í ṣòun nìkan o, pósítà tí ẹ̀ ń wò yìí òun àti Alhaji Wasiu Alabi Pasuma ni wọ́n jọ pé o. Wọ́n ní kí wọ́n wá kọrin fáwọn ọmọ ìjọ Ṣẹlẹ kí wọ́n wá ṣe kínní yẹn fún ọ dáadáa, ṣùgbọ́n inú àwọn olórí ìjọ yẹn kò dùn o. Wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún lè bí Bàbá Oschoffa nínú, Jésù pàpà lè má láìkí ẹ̀ nítorí ìjọ mímọ́ láti òkè ọ̀run wá, òun mímọ́ ni o. Orin ayé, orin ìkà, wòósù obì kan báyìí wọn kò gbọdọ̀ gbàrú ẹ̀ láàyè nínú ìjọ Ṣẹlẹ mímọ́. Tẹ́ ò bá gbàgbé fẹ́rẹ́ báyìí ni ìròyìn ọ̀hún gbàlú. Wọ́n sọ pé ní ṣọ́ọ̀ṣì Ṣẹlẹ kan nílùú Èkó ni wọ́n ti fẹ́ ṣe ẹ̀yẹ ńlá kan, àṣálẹ́ ìsìn yìí ni wọ́n pè é, ìyẹn praise night, Land of Goshen Cathedral lórúkọ ìjọ ọ̀hún. Àwọn gan-an pé Pasuma àti Portable kò wá kọrin ní ṣọ́ọ̀ṣì yẹn bí flyer, ìyẹn ìwé ìkéde tí wọ́n fi síta ṣe lu ìgboro pa ni. Ariwo ti gbalẹ̀ o tí ìbò sí ńlá gba ẹnu ará àdúgbò báwọn yẹn ni níṣe yin ìgbésẹ̀ yìí lórí bí Portable àti Pasuma ṣe fẹ́ wá kọrin ní ṣọ́ọ̀ṣì àwọn Ṣẹlẹ. Bẹ́ẹ̀ làwọn míì gbẹnu àtẹ́lù gidigidi. Wọ́n ní kí làwọn èèyàn fẹ́ sọ ìjọ Ṣẹlẹ dà àti pé kí ni oore àti àǹfààní tí àwọn olórin ayé méjèèjì fẹ́ mú bá ìjọ Bàbá Oschoffa nígbà táwọn Tọ́pẹ́ Àlàbí Esther Ìgbẹ́kẹ̀lé bomi omi ojú mi sì ń kọrin dáadáa. Nínú flyer àwọn náà ni wọ́n ti pe àkórí àkójọpọ̀ náà ní Ankara praise night. Níbẹ̀ yẹn gan ni àwọn èèyàn ti fojú bísínẹ́sì wo ìkéde ẹ̀wà pàdé Portable wèrè olórin àti Pasuma olórin fújì tó fẹ́ kọ nínú ìjọ Ṣẹlẹ. ìrìn tó ń lọ yìí náà ni wọ́n gbọ́ ò ní ṣọ́ọ̀ṣì àwọn Ṣẹlẹ lọ́dọ̀ wòlíì Oschoffa nílùú Kétu ni wọ́n bá fa ìbínú yọ o. Níṣe ni Bàbá Oschoffa ń bínú o, wọ́n náà fẹ́ bà ṣọ́ọ̀ṣì ọ̀hún lórúkọ jẹ́ ni wọ́n fẹ́ gbé màlúù bójú wíńdò nínú ilé ìjọsìn ọ̀hún tó wà lẹ́kẹ̀tù gan ni wọ́n ti fa ìbínú yọ dáadáa o. Olùṣọ́-àgùntàn Ọlátọ́ṣọ́ Oschoffa ti gbẹnu àtẹ́lu bí wọ́n ṣe fẹ́ gbé Alhaji Wasiu Alabi Pasuma wá sínú ìjọ Ṣẹlẹ láti wá kọrin. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti sọ pé inú ìjọ ọ̀hún kò dùn sí bí wọ́n ṣe ní kí wèrè olórin ìyẹn Portable náà ó wá dá àwọn èèyàn lárayá lọ́jọ́ Ankara praise night. Oschoffa nínú ọ̀rọ̀ ẹ̀ sọ pé òun ti kọ̀ sí olórí ìjọ ọ̀hún pé wọn kò gbọdọ̀ dán irú ẹ̀ láṣà wò. Ìjọ Ṣẹlẹ lápapọ̀ takò kẹ́nikẹ́ni má ṣe ṣe ohun tí yóò ba ìjọ mímọ́ yìí láti òkè ọ̀run wá lórúkọ jẹ́ o. Bẹ́ẹ̀ ni Oschoffa fi kún pé àwọn òṣèré méjèèjì Portable àti Pasuma wọn kò gbọdọ̀ yọjú o bó ti ṣe sọ nìyẹn o. Bẹ́ẹ̀ ló fi dá àwọn ọmọ ìjọ Ṣẹlẹ káàkiri àgbáyé lójú wípé kí wọ́n lọ fọkàn balẹ̀, Portable kò ní í wá, Pasuma náà kò gbọdọ̀ débẹ̀ síbi àpèjẹ ọ̀hún, àti pé ìjọ náà ti ní kí àwọn olùṣọ́ náà ṣe àtúnṣe sí flyer tí wọ́n pín káàkiri ìgboro nítorí nínú ìjọ Bàbá Oschoffa àwọn kò lọ́wọ́ sírú ẹ̀ rárá. Olorin TV, Olorin TV, nílé nílé òkúni ẹ máa wò ó, ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó, ẹ máa wò ó, Olorin, Olorin ẹ máa wò ó, ẹ máa wò ó, ẹ máa wò ó. Thank you.